níbi ọ̀rọ̀ tí màá sọ lọ ni pé tí wọ́n bá wá tabari pé ọ̀rọ̀ èèyàn dàrú tọrọ rí lójútùú ọyọ wa ayé ni kínní àwa ń fura bẹ́ẹ̀ oògùn táwa lò sí eléwé àpàlà yìí ni ewé àpàlà yìí náà lèyàn ò lò èèyàn lọ já gàgà mẹ́ta ń bẹ gàgà mẹ́ta báyìí bẹ́ẹ̀ni nítorí wẹ̀ kan náà ni bẹ́ẹ̀ni ẹwù gàgà mẹ́ta yìí bẹ́ẹ̀ni sà ò lájà á wà á lọ ìsáwùrú ẹyọ kan mọ́ á wà á lọ ìsáwùrú odidi kan ẹyọ atari mẹ́ta àtàrí mẹ́ta á kọ́kọ́ lọ àgbọn ẹni kan àgùn ìsáwùrú ká wà lọ mọ́ á wà pọ̀sẹ̀ mọ́ ibi tí sẹ́wà wà nù ó wà dòdò odò lèyàn tí máa fi wẹ̀ odò lọ dáa jù tó dáa pé àṣàṣì bá ní kò yẹ kéèyàn ò tún wẹ̀ sí ilé ìwẹ̀ kẹ́lòmíì ò gbé mọ́ ìyọ̀pá pé àwọn àgbà bá ní àbí nǹkan kan bá ní àbí òòṣà àdílé kan ní bí mo ti bẹ̀rẹ̀ síbi ọ̀rọ̀ ṣàánú ẹlòmíì àwọn bàbá wọn bíbélì sọ pé bàbá wọn ti jẹ èso àjà èyí ni wọn à ń ka ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀ tó wà ń lo èbó tí ọ̀rọ̀ náà lọ tó ṣàdúrà tí ó gbà eégún ni wọ́n ń ṣe ń lé wọn gbà míì wọn ò ṣe égún mọ́ láti bí ìran kẹrin lọ́hùn ní sì ń dá àwọn ọmọ láàmú ẹ ṣe àprógrámù yìí ẹlòmíì ògún ni wọ́n bọ́ lé wọn ẹlòmíì òsálá ni ẹlòmíì babaláwo ni wọ́n ẹlòmíì àwọn ọlọ́bàtálá ni kódà ẹlòmíì ò tiẹ̀ mẹ́wọ̀ ìdílé wọn nísìnyí tó ń jẹ́ ọmọ olóṣà ti lọ jẹ èèwọ̀ kó ní kíní àlàsọ̀ọ̀sẹ̀ nímú yóò mu so ní tí kíní ègún burúkú àti ègún òran kí bàbá ó gbé ìyá èèyàn ṣépè kó wùwà tí ọ̀dà ayébáyé la ti bá kóbi máa ṣe tí ọ̀dà fọkùnrin o kò yẹ ṣe pé ẹsẹ̀ yálè ní ìsìn tí bàbá èèyàn bá yálè tí àbí èèyàn bá mọ̀ bàbá lè fìbínú ṣépè fóbìnrin o yóò sì mọ jà wọn mọ rẹ̀ yóò máa já o àbí obìnrin tó bímọ ẹlẹ tó gbé kalẹ̀ tí ọ̀tọ̀ tí bàbá ṣe wàhálà sí wàhálà yóò ní ṣépè lé ìyá wọn ìpè ó sì mọ jà wọn mọ rẹ̀ náà ìtí ó fi wẹ̀ dànù ni tí bàbá mi fi kọ́ mi ni pé tọ́rù yẹn bá dàrú ó dojúrú tí tó sóògùn tí ò jẹ́ ó ṣàdúrà kò gbà gbogbo nǹkan ló ṣe ọ̀dà àjùkẹ́ yóò fi wẹ̀ lódò àmọ́ wá ní mẹ́jẹ̀mú tákòdò náà bá fẹ́ fi wẹ̀ báyìí pé inú ilé náà bá ti fẹ́ fi wẹ̀ omi ìgbín yọ̀ lọ wá snail omi ìgbín kan ẹ lè sọ sínú omi bíi 10 minutes kó lè lómi ẹ wà yọ ẹ wà fọ nídìí ẹ wà jo omi ìgbín ẹ jù síbi kan ẹ tún lè fi sínú abọ́ mi ìtura yóò fi ro dáadáa ìgbín rẹ̀ èyàn lọ bò mọ́ ká pé ilé lè bá ti wẹ̀ ẹ lọ rè bò ìgbín yẹn mọ́ inú gbóni ká pé odò lè bá ti lọ wẹ̀ ọṣẹ yẹn ẹ bo ìgbín yẹn òkùtù mọ́ etí odò ni pẹ̀lú àdúrà pé gbogbo bí ayé mi ni mo bò mọ́dọ̀ yìí lódì ní kí n máa róore mi lódì bó fi gbé tọrẹ ewé àpàlà ni mo já yẹ kémi náà là sí gbogbo látòní lọ. ẹ bá máa tún sọ torí àwọn èèyàn kí n dákẹ́. bẹ́ẹ̀ yàn pọ̀fọ̀ sí yóò ṣiṣẹ́ bẹ́ẹ̀ yàn pọ̀fọ̀ sí yóò ṣiṣẹ́ lódì bó fi gbé tọrẹ èmi lágbájá ọmọ lágbájá mo ti já ewé àpàlà lónìí kí n là fowó kí n là sọmọ kí n là lọ́wọ́ bí aráyé tí wọ́n ṣe mí tí òjò rí ṣe tí òjò rí ẹlòmíì ń rówó gan kò rówó fc kankan nígbà tó rúpọ̀ wọn kọ́lé báyìí ni ọ̀rọ̀ ọdún tó dàrú padà ẹlòmíì ti kọ́lé mẹ́ta ó ta gbogbo ẹ̀ ó tún yáwó bá kó tún di gbèsè gidi so tó bá fẹ́ fi wẹ̀ omi ìgbìyànjú ni ó wà fi ra gbogbo ara torí àwa dúró bí 5 minutes kó mi ìgbìyànjú ó fi gbẹmọ lára á sẹ̀ wá fọṣẹ yẹn wẹ̀ lódò pẹ̀lú kankan tuntun má jẹ́ mu rẹ̀ rùn ẹ̀kan kì í sọ sẹ́tí ìmọ̀ mi gbogbo àbí ẹ̀kan lọ́dún ni o èèyàn bá ti wẹ̀ kọ́dún yẹn tó parí yóò rojú tó ayé rẹ̀ ẹ̀ bá gbàdúrà fún yọkùnrin náà bá gbàdúrà fúnra rẹ̀ yóò tọ́jú Ọlọ́run ẹ̀kan lọ́dún lọ́dà tó bá tó dọdún tí mo lè tuntun lò torí àìdúnijó ẹ̀ ń bá dójú tó kan náà ibẹ̀ náà láàbà ẹ̀ tó bá gbẹ́sẹ̀ kìíní tí ń gbé kejì àwọn yóò bí abalẹ̀ kan ni ó ti tún síwájú wáyé ṣe rí nìyẹn.